làákàyè ò pé ò ní làákàyè kò rántí pé èmi tó bí Ìlọrin irú kan báyìí mi lè ṣe o torí pé Ìlọrin nínú ìlú tó gbẹ́sìn lójú tí ó lè gbẹ́sìn lórí ní Ìlọrin wà ìwọ ọmọ Fẹ́mi yẹn wọ́n wá dàrẹ́tì fíìmù tí wọ́n ti ń ba ẹ̀há jẹ́ ò ní ṣerú ẹ̀ mọ́ láyé ẹ̀ wà láti alábìlá lọ́wọ́ inú àgbo gbogbo tó bá wù ọkọ wo kódà ẹ bá tún kún ẹ ó jàfà ó máa parẹ́ ọlọ́mọ gbọ́ ẹ gbé jáde fíìmù yẹn ẹ gbé jáde. mo kí gbogbo ojú tó ń wò mí o, mo kí gbogbo ọkàn, mo kí gbogbo etí, mo kí gbogbo ènìyàn. Ẹ̀yin mùsùlùmí gidi, tí mo bá sọ pé mùsùlùmí gidi, mùsùlùmí olóòótọ́ pàtàkì, mùsùlùmí tí kìí fi gbákan bọ̀ kan nínú, mùsùlùmí tí kìí purọ́ kó tún máa dúró lórí irọ́ pé òdodo ni, ìwọ ni mò ń kí. Mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, gbogbo ọmọlẹ́yìn Kristi, gbogbo yín ni mo kí lápapọ̀. Ẹ kú àkókò yìí. Ó tójọ́ méjì, ó tójọ́ mẹ́ta. A ò ní dákẹ́ torí pé yín náà ò ní sinmi. Ohun tí ẹ dálẹ̀ ẹ ràn. Kí lẹ dálẹ̀? Ẹ̀sìn mùsùlùmí tí ò yé yín, Kùránì tí ò yé yín, èdè Árábù tí ò yé yín, ẹ ràn. Ìrankúràn lẹ ràn. And 150,000 error in the Bible. What about 220 error, 220,000 error in the Quran? Ṣé Quran ni yẹn o, àwọn error lójú ayé ìyẹn náà wà ńbẹ̀. Ẹ mójútó gbogbo yẹn rárá. Ṣé gbàgbé ta ló pa lágún ọ̀gọ̀? Ọ̀rọ̀ Eleha Súnà film tí lágún ọ̀gọ̀ ṣe tí ó fi kú. Òun là ń bá bọ̀ tẹ́lẹ̀. A gbé àfáà kan wá tó fọ́ sọ̀yà òun ló ń pa lágún ọ̀gọ̀ pé kán lọ bèrè lọ́wọ́ rẹ̀ lọ́rùn. Àwọn ìròyìn ń kàn mí, àwọn èèyàn ń pè mí, wọ́n sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì pé kí n má dá lóhùn pé ń ṣe ló ń jánu, pé slip and tongue ni, wípé àṣìsọ ni. Èmi ò gbàgbọ́ nítorí wípé ó sọ fún Ọdúnládé Adékọ́lá pé bó ṣe gùn tó yẹn náà ló náà ṣe máa kú, ló ṣe máa jìyà. Kò wá tán síbẹ̀ o, ó tún wá sọ fún ọmọ bàbá wa kan tó jẹ́ wípé ìyẹn ni mo tún rò pé lágbára jù. Bàbá wa Adébáyọ̀, mi lérò wípé bàbá yìí sóòótọ́ ló ń sọ ní àbóǹhalẹ̀, but ní kúkúrú mo máa sáré kọ́ wa lẹ́kọ̀ọ́ kí là ń pè ní ẹ̀há gangan tàbí ẹlẹ́hà. Ó sọ fún ọmọ Adébáyọ̀ Bello wípé àwọn á make sure wípé bíbá aláwo bá láàfà àbọ̀wọ̀ ẹ̀nú àgbo, àwọn á make sure wípé àwọn tún pa á. Lórí ọ̀rọ̀ ẹ̀há yìí náà ni o, wọ́n á fẹ́ bá wa sọ̀rọ̀ kí là ń pè ní ẹ̀há gan. Mo fẹ́ lọ sínú Bible kí mùsùlùmí tó dáyé ni ẹ̀há ti wà. Then kí là ń pè ní ẹ̀há? Mo fẹ́ fi yé wa. Àwọn ọmọ Abraham, nínú wọn ni Isaki, nínú wọn ni Isaki ló bí Jacob. Now from there, wọ́n bí àwọn ọmọ kan. Mo fẹ́ sọ ìtàn ẹ̀há gangan fún wa náà. Ta là ń pè ní ẹlẹ́hà, ta ni ẹ̀há? Àwọn kan send the first to sí mi láti ilẹ̀ òkèrè. That was is it Dubai, Libya. Nígbà tí wọ́n wo episode yẹn wípé ẹlẹ́hà ní ìlú Ìwó níbi táwọn ti jáde wá wípé wọ́n á mú tó 13 tó jẹ́ pé aṣẹ́wó ni wọ́n fi ń ṣe aṣọ ẹ̀há yẹn tí bàbá yìí ń forí dólẹ̀ lé lórí. Èmi náà wàá confirm fẹ́ pé ta ni ẹlẹ́hà. Afẹ́sáré lọ́nu Bíbélì in the book of Genesis chapter 29 verse 18 to 25. Tambale bá mi sáré kà. Jacob sì fẹ́ Rákélì. Jacob fẹ́ fẹ́yàwó ní ọ̀dọ̀ bàtàn bàbá ẹ̀ tó lọ nílé Lábánì.
ó nífẹ̀ẹ́ Rákélì yes ó sì wí pé ó wí pé èmi ó sìn ọ́ ní ọdún méje nítorí Rákélì. dádì mo fẹ́ ṣe ọgbà mo fẹ́ sìngbà fọ́dún méje nítorí Rákélì mo fẹ́ fẹ́ yes ọmọbìnrin àbíkẹ́yìn rẹ̀. yes àbíkẹ́yìn lọmọbìnrin jẹ́ bọ̀tún ló wù mí Lábánì wí pé ó sàn láti fi fún ọ. mo mọ̀ ẹ́ dáadáa jẹ́ n fi fún ọ o tàn mọ́ mi láwọn àyè kan jẹ́ n fi fún ọ yes ju kí n fi fún ẹlòmíín lọ. yes o bá mi jókòó. Jákọ́bù sì sìn ní ọdún méje fún for Rákélì. 7 years ni Jákọ́bù fi sìn nítorí Rákélì wọ́n sì dàbí ijọ́ mélòó kan lójú rẹ̀. kò ní lára nítorí ọmọ tó nífẹ̀ẹ́ ni nítorí tó fẹ́. ẹ kàwé Jákọ́bù sì wí fún Lábánì pé fi aya mi fún mi níyàwó mi nítorí ọjọ́ mi pé mo ti sìn ó ti tó àkókò ọjọ́ mi ti pé fún mi níyàwó mi yes ṣé mi kí ó lè wọlé tọ̀. mo fẹ́ wọlé tọ̀ ìyàwó mi èmi náà fẹ́ di baálé ilé mo fẹ́ máa ṣe abiyamọ Lábánì sì pé gbogbo àwọn ènìyàn bẹ̀ jọ. Lábánì pé àwọn èèyàn jọ ó sì ṣe àsè. wọ́n ṣe àsè ó sì ṣe ní àṣálẹ́. lálẹ́ ó sì mú lé ọmọbìnrin rẹ̀. wọ́n wọṣọ ẹ̀há fún wọ́n daṣọ bò lórí wọ́n wá sìn lọ ilé ọkọ wọ́n gbọ́dọ̀ sí lójú wò bẹ́ẹ̀ lọ́kọ ṣe máa bá lò ó dìgbà tílẹ̀ bá mọ́ lẹ́yìn tó ti gbà bálé ẹ̀ tán kán tó wá kíra wọn pé káàbọ̀ sílé ọkọ rẹ̀ yes ó sì sìn tọ̀ wá. ó sì tọ̀ wá òun sì wọlé tọ̀. ó wọlé tọ̀. Lábánì sì fi sípò ọmọ ọ̀dọ̀ rẹ̀ fún Líà ọmọbìnrin rẹ̀ ní ìránṣẹ́. wọ́n tún fún lọ́mọ ìyàwó lọ. ó sì ṣe ní òwúrọ̀. lóòrọ̀ ńgbà tílẹ̀ máa mọ́. wo ó jẹ́ Líà. kì í ṣẹni tó sìngbà fún lọ́dún méje nítorí wípé wọ́n daṣọ ẹ̀há bò lórí kò jí ó mọ̀ wípé 419 ni wọ́n gbà nǹkan mọ̀ pé scam ni ẹ̀há nígbà tílẹ̀ mọ́ ó jẹ́ Líà yes. ó sì wí fún Lábánì pé ọlọ́ba àná ẹ̀ pé èwo ni èyí tí wọ́n kí ló dé tẹ́ ẹ gbá mi. nítorí Rákélì kí mo ṣe sìn ọ́. ẹ kàwé. ǹjẹ́ a ti ṣe tí wọ́n fi ṣe orí. kí ló dé tẹ́ ẹ ṣe lè sí mi. Lábánì sì wí fún pé Lábánì wí pé a kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ní ilé wa. àìṣe bẹ́ẹ̀ lé wa àìsìn ẹ̀gbọ́n ṣáájú àbúrò náà àbúrò àìsìn àbúrò ṣáájú ẹ̀gbọ́n rádà wọ́n wá fún ní ẹ̀gbọ́n wẹ́ẹ́ ó gbà kámú ó ẹsẹ̀ tún sin gbà another 7 years kó tó fẹ́ni tọ́kàn ẹ̀ fẹ́ níbẹ̀ yẹn fi yé wa pé ẹ̀há is a scam. Now in the book of Genesis 38 verse 13 to 16 ẹjẹ́ agbọ́n tó sọ mbẹ̀. a sì tún wí fún Támárì pé. Támárì ọmọbìnrin yes. kíyèsí bàbá ọkọ rẹ̀ lọ sí Tímnátì. ìyàwó ọmọ Júdà ní Támárì ọkọ tó fẹ́ ti kú náà wọ́n ní ó dúró dẹlù míì wọn wá fẹ́ fi fún ọkọ míì mọ́ now ó wá ń wò wípé òun ò dẹ̀ fẹ́ kú òun lé yẹn ẹ kàwé ẹjọ́. láti rẹ́rùn àgùntàn rẹ̀. láti lọ rẹ́rùn àgùntàn rẹ̀ yes. ó sì bọ́ aṣọ opó rẹ̀ kúrò ní ara rẹ̀. ó bọ́ aṣọ opó kúrò lọ́rùn rẹ̀ yes. ó sì kó ìbòjú bọ ara rẹ̀. ó wọṣọ ẹlẹ́hà ó wọṣọ ìbòjú ó sì róṣọ. ó róṣọ. ó sì jókòó ní ẹnu bodè. ó jókòó lẹ́nu bodè ẹni bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n believe pé olóṣó ni. That's their belief. Ẹ bá ti múra báyẹn olóṣó ni. Yes. Ṣé ó wà ní ọ̀nà Tímnátì? Ẹ kàwé. Nítorí pé ó rí Sẹ́rà dàgbà. Òun kò sì fi fún ọ ní aya. Nígbà tí Júdà rí. Nígbà tí bàbá ọkọ ẹ̀ rí tó ti wà nú aṣọ ẹ̀há kò mójú ẹ̀ bàbá dẹ̀ ti travel ó fẹ́ gbé kan nú àwọn olóṣó kọ́ lọ bá ṣe túra. Yes. Ó fi pé panṣágà. Panṣágà là ń pè láṣẹ́wó ń lo lóṣó ó rò pé nú àwọn kan ẹ bá daṣọ borí báyẹn olóṣó ni wọ́n aṣẹ́wó ni wọ́n. Yes. Nítorí ó bojú rẹ̀. Nítorí ó bojú rẹ̀. Ó sì yàtọ̀ ní ẹ̀bá ọ̀nà. Ó yàtọ̀ lẹ́bàá ọ̀nà. Ó wí pé èmi bẹ̀ ọ́ wá ná jẹ́ kémi wọlé tọ̀. jẹ́ ń wọlé tọ̀. Òun kò sá mọ̀ pé kò mọ̀ pé aya ọmọ òun ní í ṣe. ẹ wò má ṣe gbá bàbá yẹn tó fi lọ bá ìyàwó ọmọ ẹ̀ tó ti kú sùn nítorí aṣọ ẹ̀há. Now Eleha is a scam. Eleha is a prostitute. Aṣẹ́wó ni Eleha. Ẹ ṣí aṣọ kúrò lórí àwọn ọmọ ọlọ́mọ ẹ jẹ́ kan lálàáfíà nígboro. Mo sọ̀rọ̀ Eleha yẹn lọ́jọ́ yẹn tó jẹ́ wípé ó lọ́kọ ní Ìbàdàn ó tún lọ ṣèyàwó ní Ayétẹ̀. Now títí tó fi lọ bíbejì ẹ kíyèsí gbogbo ń tẹ́ ń ṣe yìí ẹ ń bọ ọjọ́ iwájú àwọn ọmọ jẹ́ ni. Ibẹ̀ ni wọ́n ti múra kankan kó fẹ́ máa pààyàn. Ó tún sọ fún wa pé ọmọ Bello fíìmù tí mo kọ́ sóò síwájú yìí ọmọ Bello wípé ẹ máa pa. Màá wá fẹ́ kí gbogbo yín bá mi fi fídíò ìṣẹ́jú méjì yẹn lọ bá fi hàn àfáà yẹn àwọn àfẹ́ ẹgbẹ́ wọn ni wọ́n á tiẹ̀ àṣẹ fíìmù tí wọ́n jóye wa wípé olóṣó oníjẹ́ Eleha tí wọn àbá wa lọ múra kán pa àwọn olóṣó yẹn olórí ọmọ àlè ni wọn yóò dára fún yín àti jọ wọ gbogbo àṣírí yín ló máa tú àbọ̀ sọ kúò lórí irọ́ tẹ́ ẹ wọ sọ fún ẹ wo ẹ jọ rìn hòhò wọjà ọmọ yẹ yín kò ní wọ sọ sọ́rùn àlàáfíà fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ bá mi share dáadáa yóò dára fún yín o. Báwo ni wọ́n ṣe fi wọ́n tó ń sọ?
Bàbá ọbẹ̀. Bàbá ọbẹ̀. Bàbá ọbẹ̀. Àlàyé ẹ̀jẹ̀ stop náà mo láìpẹ́. Ó jà jẹ́kẹ́ ló àjẹ́ sílẹ̀ náà ó lè fi sílẹ̀. Mo ṣe mo fi ẹ́jì. Láìpẹ́. Ṣé ìdílé máa jáun náà ni? Mo láì nǹkan tí wọ́n máa ń ṣe mo láìkí ẹ. Má jáun fún mi o. Àjọkẹ́ ló ń sọ̀rọ̀ olóṣó number 1. Ní ẹ́? Bẹ́ẹ̀ ni. Kábíyèsí Ọlọ́run. Ìwọ olóṣó number 1. Bẹ́ẹ̀ ni. Àyájọ́ tó pẹ́ ọ̀dọ̀ tó sọ̀rọ̀ pé ìwọ olóṣó number 1. Kí ló tí mo lè sọ mo proud iṣẹ́ mi ni ó ti yẹ́ ẹ̀sìn. Òun proud iṣẹ́ burúkú. Pé ìwọ olóṣó number 1. Wọ́n mọ ọmọ tí mo ní ni. Ṣé ọkùnrin náà ni ilẹ̀ láìpẹ́ obìnrin? Olóṣó number 1 ni ẹ̀ ń sìn. Bẹ́ẹ̀ ni. Níbo ló ti ṣe tiẹ̀? Òkun ẹ o. Ṣé má jẹ bẹ ìjà o? Níbo ló ti ṣe tiẹ̀? Ó yá, oríṣiríṣi mo ti ní, mo ní Jẹ̀bú Òde, mo ní Jẹ̀bú Gbó, mo ní Póòpù Jẹ̀bú Gbó. Tó bá rí ọmọ ilẹ̀ ni wọ́n pọ̀ gan ọmọ tí mo kó lọ sí ìta lálẹ́. Ní Póòpù Jẹ̀bú Gbó. Kábíyèsí Ọlọ́run. Wọ́n pọ̀ gan. Gbogbo ta lókè fẹ́. Lẹ́wà. Níta lókè fẹ́. Àwọn Jẹ̀bú Òde gan. Níta lókè fẹ́ láti tẹ̀lé. Bẹ́ẹ̀ ni àwa lóru. Ṣé kí n bá táwọn èèyàn jẹ́? Àwọn ọmọkùnrin mi tó bá ti rọ́mọ ẹlẹ̀. Kábíyèsí. Tó ti fọ́ fún ọmọ wọlé sí wọn lára ni, à ń lọ àìsìkì wọn ni.